wọ́n máa kí gbogbo ọmọ kóòtù òjìire nílé lóko lódò lẹ́yìn odi. Èmi Káyọ̀dé ọmọ Àjàó mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi o. Ẹ jẹ́ ká ṣe àwọn àfọ̀mọ́ àti àlàyé nínú ókọ tá a ní nílẹ̀ Yorùbá. Ẹ mọ̀ pé oríṣi ókọ ńlá ní nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ti sọ fún wa nínú fọ́nrán tó kọjá wípé a ní orúkọ ìnagijẹ, orúkọ àbísọ, orúkọ àbíkú, bẹ́ẹ̀ sì la ní orúkọ àmútọ̀runwá. Hello, my people. You are welcome to my channel, Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment, and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Tọ̀runwá nílẹ̀ Yorùbá. N tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí lónìí, ẹni àkànṣe ìtọ́jú fún àwọn ọmọ abàmì ọmọ. Kí ni àkànṣe ìtọ́jú fún àwọn ọmọ abàmì ọmọ nílẹ̀ kóòtù òjìire? Nílẹ̀ Yorùbá gbà pé àwọn ọmọ abàmì ọmọ wọ́n ní àwọn àkànṣe ìtọ́jú lọ́pọ̀lọpọ̀ nínú irú àwọn ọmọ yìí. Lọ́pọ̀lọpọ̀ nínú irú àwọn ọmọ yìí ni ló jẹ́ pé wọ́n ní àwọn àkànṣe ìtọ́jú tó péye tí wọ́n máa ṣe fún wọn. Nínú àwọn àkànṣe ìtọ́jú àtàwọn ọmọ ọ̀hún, á kà díẹ̀ nínú wọn, díẹ̀ péré náà là á kà. Nínú wọn la ti rí àwọn Táyélolú Èjìrẹ́, Táyékànyìn, a rí Àlàbá, a rí Ìdògbé, a rí Ẹ̀ta Òkò, la rí àwọn Ìgè, Ìlọ̀rí, Amúsàn, Òjó, Àìná, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pàápàá jùlọ àwọn ọmọ kan náà wà tó jẹ́ pé atọrọ wọn lọ́wọ́ omi ni, atọrọ àwọn ọmọ míì lọ́wọ́ ọ̀gì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ náà ni wọ́n yànnàná fún wa. Bó bá jẹ́ gbà àkọ́kọ́ tí yín rèé tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àgbàwábúra, ẹ bá mi subscribe, ẹ like, ẹ share rẹ̀, ẹ sì bẹ̀rẹ̀ sí ní máa kọ́mẹ̀ǹtì. Ẹ rí aago kélébé kan tó wà níbẹ̀, ẹ kàn tẹ̀, èyún ní ọmọ ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tí n bá ti ń fi fọ́nrán sórí ìlà yìí. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ẹ máa bá ń ká lọ lára àwọn ọmọ. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn Táyékànyìn. Irú ìtọ́jú wo ni wọ́n máa ń ṣe fúnrú àwọn ọmọ yìí ná? Kí sì ni àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé òòṣà ọmọ àwọn ọmọ abàmì nínú irú àwọn ọmọ tá a mẹ́nu bà yìí. Irú ìtọ́jú wo wá ni? Bó gan ni wọ́n ti máa ń bí wọn? Bí wọ́n bá ti bí wọn tán, ọ̀nà wo ni wọ́n máa ń gbé gbà? Kí ni àwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe lórí wọn? Mo ń sọ̀rọ̀ lórí àwọn Táyé àti Kẹ́hìndé. Irúfẹ́ àwọn ọmọ yìí ló jẹ́ pé gbàrà tí ìyá wọn bá ti bí wọn tán, bí bàbá wọn bá ilé fojú kàn wọ́n, aṣọ tí bàbá wọn bá wọ̀ sọ́rùn lákòókò ìgbà náà tí wọ́n bí wọn, tí bàbá wọn fojú kàn wọ́n, aṣọ náà ti di ìtẹ́ fáwọn ọmọ náà nù. Bàbá wọn ò tún tẹ́rú tí wọrú aṣọ bẹ́ẹ̀ mọ́. Gẹ́gẹ́ bí àwọn ọmọ abàmì ọmọ nílẹ̀ Yorùbá, ìgbàgbọ́ Yorùbá ni o. Kódà nínú iṣẹ́ ìwádìí tí àwọn ọmọ yìí bí wọ́n bá ti di ìkómọjáde wọn, àwọn ọmọ yìí wọ́n máa gbẹ̀bùn lọ́tún àti lósì ni. Bó ti rí nù nílẹ̀ Yorùbá. Kí ni wọ́n fi máa ń ṣe ìrúbọ fáwọn ọmọ yìí tó jẹ́ bíi sàárà láyé ìgbà náà lọ́hùn? Inú wọn la ti rí àádùn, oyin, ìrèké, ẹ̀wà, ẹ̀mẹ̀wà àbejì, bẹ́ẹ̀ náà èkuru, lámúlùkẹ́. Mo mọ̀ pé àwọn bàbá wa àti ìyá wa tán wà nílé wọn ti mọ lámúlùkẹ́ tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀. Lámúlùkẹ́, ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́, oyin gidi, oyin gan, pẹ́wúrú, ẹ ti mọ pẹ́wúrú, àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ lọ ni wọ́n máa ń fi ṣe ẹbọ rúrú fáwọn ìbejì láyé ọjọ́ ohun tá à ń pè ní sàárà. Ogunlọ́gọ̀ àwọn ọmọ wẹrẹ ni ó pè tí wọ́n láyé ìgbà náà lọ́hùn, tí wọ́n sì mọ kọrin. Ẹni bá jẹ́ àgbàlagbà nínú ilé
bí tí ń kí àwọn àbejì ní làwọn ọmọ wẹ́rẹ́ ni ọmọ gbé bí wọ́n ti ń dárin ni wọ́n mọ̀ gbé bí tí ń kí àwọn àbejì lọ́tún lọ́sì pé bó wọ́n ṣe máa ń kí wọ́n kàn rọra mẹ́nuba díẹ̀ ńbẹ̀ ni wọ́n á ní ẹdun pálángá orí igi ọ̀bẹ kìsì bẹ́kẹsẹ́ tọ́wọlé alákìsà sọ́dọ̀ nígbà sọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀kan mo ní wọ́n bí èjì lọ́wọ́ létọ̀ ń wá o kóńkó lórí ìgbàgbó èjì àrètí ẹ̀mí orí ìyeye ni ẹdun láǹbẹ́ ẹdun ọ̀gbọ̀rìṣà ẹdun tó rira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí wọ́n ti máa ń kì wọ́n nù wọ́n sì máa dárin bẹ́ẹ̀ làwọn ọmọ náà ó sì máa gbèrín bó ti rí nù lára àwọn òòṣà àbejì ẹ rí i pé orí ẹdun iná mo sì wà tí wọn ò tí ì kú omi àwọn ẹdun láǹbẹ́ ẹdun ọ̀gbọ̀rìṣà ẹdun tó rira àwọn àbejì nù àwọn ẹdun jọ bí ọbọ ọmọ ńlá ń yànnàná lọ́wọ́ lára àwọn abàmì ọmọ ilẹ̀ Yorùbá lọ́jọ́ tí wọ́n bá ń ṣe òòṣà fún wọn tí wọ́n ń bọ̀rìṣà wọn tí wọ́n ń ṣe sàárà fún wọn lọ́wọ́ àwọn awo àwọn náà gba nǹkan kan kí ni wọ́n gbà wọ́n gbàgbé bó adìẹ lọ́jọ́ náà lọ́hùn láti fi ṣètùtù bóyá ń ṣẹlẹ̀ mọ́ láyé òde òní wọn mọ́ o àmọ́ láyé àtijọ́ nínú àṣà àtìṣe Yorùbá ni gẹ́gẹ́ bí àwọn ọmọ abàmì táwọn ọmọ náà jẹ́ wọ́n gbàgbé bó adìẹ wọ́n fi ṣètùtù wọ́n sì fi ṣe sàárà fáwọn ọmọ náà láyé ìgbà náà lọ́hùn. àwọn babaláwo àwọn náà gba nǹkan kan kí ni wọ́n gbà náà wọ́n á máa gba àgbébò adìẹ 3 èkuru 3 ìgàn epo iná 3 láti fi ṣe ètùtù fún àwọn ọmọ wọ̀nyí nígbà náà lọ́hùn láyé àtijọ́ bí wọ́n ti máa ń ṣe nù níwọ̀n mọ̀ bóyá wọ́n sì tún ṣe irú rẹ̀ mọ́ láyé òde òní o àmọ́ bó ti ṣe rí nù láyé àtijọ́ bí wọ́n ti ṣètùtù náà lọ́wọ́ wọ́n tún bọ̀ mú nínú rẹ̀ tí wọ́n tún ṣe ètùtù èṣù lẹ́yìn ìbejì tí wọ́n máa ń pè ní Ìdòwú láyé ìgbà náà wọ́n rú títí ẹ̀ náà torí pé láyé ìgbà èṣù lẹ́yìn ìbejì ni wọ́n máa ń pè é wọ́n rú títí ẹ̀ náà mẹ́bọ láti lè jẹ́ pé kó má bàa dá àwọn ìbejì láàmú láyé àtijọ́ kí sì ni ní kété bí wọ́n bá ti ṣèyún tán ẹ̀ẹ̀kan àlàrè wọ́n á máa ṣe ìrúbọ náà láti fi lè jẹ́ pé wọ́n ṣe ẹ̀wà ìbejì fún àwọn ìbejì láti má jẹ́ káwọn ọmọ náà ṣàìsàn láti má jẹ́ kí àjálù burúkú kó ṣẹlù àwọn ọmọ náà láti má jẹ́ kí ìdíwọ́ kó wà lójú ọ̀nà àwọn ọmọ náà láti lè má jẹ́ pé kí apá ayé apá ọ̀tá kó káwọn ọmọ náà bó ti ṣe rí nù nílẹ̀ Yorùbá ìgbàgbọ́ àwọn Yorùbá ni tẹ́ ẹ ti wá rí i pé abàmì àwọn ọmọ ní làwọn àbejì àbí wọ́n yé sí abàmì ọmọ ẹ jẹ́ tẹ̀ wájú láti má pọ̀ lọ́rọ̀ nínú àwọn abàmì ọmọ àti ìtọ́jú wọn tí mo ní mo mú wá mo ti yànnàná àwọn àbejì báyìí ẹ jẹ́ tẹ̀ wájú àkànṣe fún ètò Ìdòwú èṣù lẹ́yìn ìbejì Ìdòwú kò ní àkànṣe kankan tó lọ dandan torí pé lákòókò wọn ò kí ń sọdún wọn ò fi bẹ́ẹ̀ dìídì sọdún fún Ìdòwú ó kàn jẹ́ pé lákòókò ìgbà tí àwọn àbejì bá ń sọdún òun ló gbọ́dọ̀ jẹ́ alábàáṣe tí ó gbárùkù ti àwọn àbejì nílẹ̀ Yorùbá ni bó ti ṣe jẹ́ nù kì í ṣe pé bóyá bẹ́ẹ̀ Ìdòwú ní kínní dandan tóun ó ṣe ń bẹ̀ ń tiẹ̀ ó kàn jẹ́ pé òun gangan ni ó ṣáájú àwọn kìnìún láti lè jẹ́ pé ń bá wọn ẹdun rẹ̀ ń bá wọn ẹdun ń bá wọn kọ̀wọ́rìn ń bá wọn ṣàjọyọ̀ bó ti ṣe jẹ́ nù nílẹ̀ Yorùbá èmi ti yín tòótọ́ Káyọ̀dé ọmọ Àjàó ọmọ ayé mi ọ̀dà àwọn ìṣépè ràn wá títí ìgbà míì tèmi yàn láǹbààní àti máa fojú rinjú eré àtayọ̀ láàfijọ́ máa pàdé o ire. ara àwọn nǹkan ètùtù tí wọ́n máa ń lò fún dàda táwọn bàbá wa máa fi ṣètùtù fún láyé àtijọ́ iná ní pé wọ́n wá ewé akòko wọ́n wá ìgbín wọ́n sì wá ewé ọ̀dúndún wọ́n wá ewé tẹ̀tẹ̀ àdáyébá wọ́n sì wá ewé rinrin wọ́n wá àkùkọ adìẹ
bẹ́ẹ̀ sì ni wọ́n wá ewúrẹ́ dúdú bọ̀lọ̀jọ̀ lu àdíẹ̀ yan. Àwọn nǹkan wọ̀nyí ní làwọn bàbá wa máa ń kó pọ̀ tí wọ́n máa fi ṣètùtù kó tó lè di pé wọ́n fa orí dàda àwúríyalẹ̀ yagi oko onílé káyàkáyó láyé àtijọ́. Bó ti rí nu ẹ jẹ́ ń tẹ̀ wájú nínú àwọn. ṣé ẹ rí gbogbo àwọn ewé yìí la ó lọ̀ papọ̀? À á lọ gbogbo ẹ̀ papọ̀, gbogbo tá a ti pèlò tá a dá kọ́ lẹ́hun ni lá lọ̀ papọ̀. Á wàá pò mọ́ṣẹ́. Bàbá ti wá pò mọ́ṣẹ́ ìní wọn ó lò ní kété bí wọ́n bá ti fa orí ọmọ náà tán. Bá a ti ń sọ̀rọ̀ nípa àwọn àtọ́jú dàda lọ ìní pé bí wọ́n bá ti gún gbogbo ọṣẹ náà tán tí wọ́n ti fi gbogbo àwọn ewé náà gún ọṣẹ, wọ́n mú ọmọ náà wọ́n mú lọ sídìí mòro. Àwọn tí wọ́n máa ń fárí láyé ìgbà náà wọ́n tí wọ́n bá ti mú dédìí mòro wọ́n gbẹ́ kòtò kan sílẹ̀. Ibẹ̀ ni wọ́n kó gbogbo orun ọmọ náà sí. Ibi tí irun bá ti lọ́jú pọ̀ tó ti sẹ̀ wá nípìnlẹ̀ irun ni wọ́n máa gé kàn àti irun àtàbẹ́ tí wọ́n fi gé irun ọmọ náà láyé àtijọ́ ni wọ́n rì sídìí mòro ọ̀hún sínú kòtò. Bí wọ́n bá ti wá ṣe bẹ́ẹ̀ tán àtàdìẹ àti ewúrẹ́ ni wọ́n pa sídìí ọ̀hún tí wọ́n ó sì fi ṣètùtù. Ní kété tí wọ́n bá ti wá ṣèyún tán wọ́n gbé ọmọ náà lọlé. Àmọ́ kó tó di pé wọ́n gbé ọmọ náà lọlé wọ́n ó ṣe sàárà fún gbogbo àwọn ọmọ wẹrẹ tó bá wà ńbẹ̀. Bí wọ́n bá sì ti ṣe gbogbo èyún tán ó ti tán náà nù. Kí wá lókù tí wọ́n máa ṣe? Àwọn òbí ọmọ náà gbọ́dọ̀ mọ̀ pé níláàrè láti fá orí ọmọ yìí wọ́n gbọ́dọ̀ máa mú omi ìgbín tí wọ́n ó sì máa fi pa ọmọ náà lórí. Èyún ni wọ́n ń pè ní ẹ̀rọ̀. Omi ìgbín ni wọ́n máa fi ṣe ẹ̀rọ̀ fún ọmọ náà láwọn àkókò ìgbà tí wọ́n bá ti ṣe kíni tí wọ́n bá ti fá orí ọmọ yìí. Èyún ni ètùtù dàda olówó ẹyọ onílé káyàkáyó. Bó ti rí nù láyé àtijọ́ bí wọ́n ti máa ṣe nù. Kò ní jù báyìí lọ lábala ti dàda olówó ẹyọ. Ètùtù rẹ̀ náà ni mo mú wá tí mo yànnàná fún wa. Kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. Èmi ti ń tòótọ́ Káyọ̀dé yín rèé ọmọ Àjàó ọmọ ayé mi ọ̀dà àwa ìṣépè ràn wá. Èwo lẹ tún fẹ́ kí n mẹ́nubà nínú àwọn ọmọ àbàmì ọmọ? Ẹ bá ń kọ́ sábẹ́ àríwísí. Ntẹ́ ẹ bá fẹ́ kí n mẹ́nubà nínú àwọn ọmọ àbàmì ọmọ ẹ kọ́ sábẹ́ àríwísí. Kò ní bàjẹ́ fún wa o lágbára àṣẹ Èdùmàrè. Irú ọmọ wo gan là á pè ní ìgè àdùbí? Àwọn ọmọ tí wọ́n máa ń pè ní ìgè ni pé Yorùbá gbà pé ọ̀dájú ọmọ nírú ọmọ bẹ́ẹ̀. Torí kí ni wọ́n fi máa ń pè irú ọmọ bẹ́ẹ̀ ní ọ̀dájú? Torí pé ọmọ tí wọ́n bá ti bí nígbà ìbí rẹ̀ ẹsẹ̀ lòun kọ̀ tó mú wáyé. Irú ọmọ bẹ́ẹ̀ wọ́n á máa pè ní bí ìyá bá lè kú kó kú, bí ìyá bá lè yè kó yè. Ọ̀dájú ọmọ ni wọ́n máa ń pe irú ọmọ bẹ́ẹ̀. Ọmọ tí ọ̀họ̀ bí ìyá bá lè kú kó kú, bí ìyá bá lè yè kó yè. Ọmọ tó bá ti mú ẹsẹ̀ wáyé nígbà tí wọ́n ń bí irú ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè ní ìgè àdùbí. Nílẹ̀ Yorùbá ara àwọn ọmọ àbàmì ọmọ náà ni. Nílẹ̀ Yorùbá bó ti rí nù. Irú ọmọ bẹ́ẹ̀ wá rèé. Àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá àtàwọn awo wọ́n jẹ́ ó yé wa pé irú ọmọ bẹ́ẹ̀ èèyàn á máa ṣe sàárà fún wọn ni. Àwọn òbí ọmọ náà wọ́n gbọ́dọ̀ máa ṣe sàárà fún lóòrèkóòrè kí inú rẹ̀ bá lè rọ̀, kí ìjàmbá kó bá má sì ṣẹlẹ̀ sáwọn òbí rẹ̀ náà. Torí pé alágbára ọmọ nírú ọmọ bẹ́ẹ̀. Ó ti fi hàn nínú oríkì rẹ̀ náà. Ẹbí ní pé bó wọ́n ṣe máa kì wọ́n. Wọ́n á máa kí àwọn ìgè àdùbí pé ìgè àdùbí ọmọ adétayànyá adépópó yan baba oníbaba. Àdùbí tó ní bí ìyá bá lè kú ó kú, bí ìyá bá lè yè kó yè, bí baba bá lè bẹ kó máa bẹ. Ohun tádùbí òkúkú jẹ ọ̀wọ́n elégédé ń bẹ lóko.
gbọ̀ọ̀rọ̀ àdùbí ń bẹ lákìtàn oríkì ìgè gangan náà mú kì fún wa tán ṣé ẹ ti wá rí i pé ń bẹ nínú oríkì wọn ìgè àdùbí ọmọ bí ìyá bá lè kú ó kú bí bàbá bá lè ń bẹ kọ́ mọ́ bẹ bó ti rí nù àwọn ọmọ ọ̀dájú ni wọ́n máa kì bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè èmi ti yín tòótọ́ Káyọ̀dé yín rèé ọmọ Àjàó ọmọ ayé mi ọ̀dà àwa ìṣépè ràn wá èwo lẹ tún fẹ́ kí n sọ̀rọ̀ lé lórí ẹ bá ń kọ sábẹ́ àríwísí nínú àwọn ọmọ abàmì ta lẹ fẹ́ kí n sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ ta lẹ fẹ́ kí n sọ ẹ bá ń kọ sábẹ́ àríwísí kò ní bàjẹ́ o wọ́n tún máa kàn sí yín láìpẹ́ ẹ ṣeun. Hello my people, Nami Be Aroyoba. If you never subscribe to my YouTube channel Agbawabura Biewoseri, you are wrong. Make you go there now and subscribe. Thank you.